ni wá o bàbá ẹ ṣe gan ni ọlọ́pàá ni wá o bàbá ẹ ṣe gan ni ẹ ò jẹ́ kí kẹ́kẹ́ pa má gbogbo wa lẹ́nu àwa lánàá àwa ń sọ̀rọ̀ ó dẹ́njà sọpẹ́ àwa lánàá àwa ń fọ̀hún ó dẹ́njà sówó kìkì ọpẹ́ ló yẹ o ọlọ́run ayọ̀ bàbá ẹ ṣe ojú tó lé ní ẹ máa wò èmi ṣọ́ mẹ́sì mi ọ̀la mi ìsúnkàn mi ọmọ bàbá Oloye wẹ́wẹ́ mò ń fẹnu sọ pé ojú tó lé ní ẹ máa wò gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wojú tó lé ire owó ire ọmọ ire ayọ̀ ire àlùbáríkà nínú ilé yín pátápátá. wọ́n ní kí ìyàwó wọn dìde. ìyáálé ló máa ṣíwájú náà máa ṣíwájú. wọ́n ní kí bàbá. ẹja sí kábíyèsí o. gbogbo ẹ̀yin obìnrin ẹja sí kábíyèsí o. ó fọ àwọn bàbá rẹ̀ ṣe. paparazzi ẹ̀rẹ̀ náà máa ń dágbé rẹ̀. ẹja sí kábíyèsí lẹ́ẹ̀kan sí o. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọba àlàáfíà ni bàbá àlàáfíà ni wọ́n bàbá ìdàgbàsókè bàbá ọ̀dọ́ bàbá tàdé ṣe ti pẹ́. ibi awilade ọ̀rọ̀ kù sí o. gbogbo bá ti fẹ́ pátápátá máa rí bó ṣe fẹ́ lọ àwa tí ò lẹ́yìn o náà ní tí ò lókù ní kágbéjà náà fọ bẹ́ẹ̀ arọ̀ lọ́rùn wọ́n ní níjọ́kíjọ́ tí ẹ bá ní ẹ fẹ́ fi ìdá ìbá ìfẹ́ jà ó máa rọrùn ẹ gbọ́dọ̀ fi bá ọmọ Yorùbá jà ìdá àdúrà ní adájọ́ ìrọ̀lẹ́ máa gbà aláṣẹ kejì òrìṣà ọba níbẹ̀ o. ibi tí a ń lọ báyìí. Agbaakin Bashorun
láàrin ìṣẹ́jú kan. Ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ kí gbogbo wa máa tó kó. Ẹ jẹ́ ká padà sórí àpèrè wa. Ẹ jẹ́ ká padà ẹ̀jọ̀. Ẹ jẹ́ ká padà sí àyè wa pátápátá. Ẹ jẹ́ ká padà sí àyè wa pátápátá. Agbákin Bashorun dà. Orí Ọ̀ọ̀ni la ṣe wá bẹ̀. Agbákin láàrin ìṣẹ́jú kan. Agbákin Bashorun láàrin ìṣẹ́jú kan. Bóyá ìdúpẹ́. Mo fẹ́ ya picture Agbaakin Bashorun. Torí ní ìjẹta àti mo wá ní kíkún rẹ̀ wọ́n rí pé nǹkan tí mo deserve Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ torí àwọn ní èèyàn kì í mọ̀ onímọ̀ kó máa ń ara ọ̀tọ̀ tó ṣe máa ń pa òun. Mo rí ẹ̀kọ́ tó kọ̀ọ̀kan lára bàbá wa tó jẹ́ Ọ̀jájá Adéwùn tó jẹ́. لبيك اللهم لبيك. Bẹ́ẹ̀ lọ àjì nìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi dáná yọ̀nà àdàbúlàtọ̀ ní kẹfà lọ. Bẹ́ẹ̀ lọ àjì nìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi dáná yọ̀nà àdàbúlàtọ̀ ní kẹfà lọ. Kò sí èméjì àmọ̀kẹ́, ó dá mi lójú gedegbe. Wá ṣiṣẹ́ àjìlá ṣe pé hospitality tí wọ́n dúró. Accommodation wọ́n jẹ́ bàbá. Ticketing and reservation, consultancy services, destination advice, pẹ̀lú tourism iṣẹ́ wọn ni group tours arrangements. Mo fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ni mo mọ̀ tó lè bá lọ. Máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá Road Owódélé bus stop along Lut Road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632. Ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin, Ìbàdàn, Ọ̀yọ́, Ayétòrò. Al-Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn.